àwọn ò ní nǹkan púpọ̀ tá a fẹ́ sọ jù wípé ká ní kí Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jèbù rẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ṣe rí tẹni tó dé la rí lónìí, àmẹ́ni tí ó kàn lọ́la. ìdí nìyí tó fi dáa pé tó o bá ti ń gbẹ́ kòtò fọ́tẹ̀ mọ́gbẹ̀ẹ́jì, àkàn advice ni o, tó bá dọjọ́ iwájú ó lè ṣonítàn ní ó kú bẹ́ẹ̀. oore wọ́n máa fi affect nǹkan tó ṣẹlẹ̀ yìí, oore tán fẹ́ ṣe yìí tọ́mọ aráyé ti sọ di bí mọ́ wọn lọ́wọ́ ẹ̀, ó máa fi affect a lot of people tó yẹ kí wọ́n ṣọ̀rẹ́ fún. ẹ̀yin náà ẹ wo December yìí, incident tó ṣẹlẹ̀ yẹn ló cut down a lot of giveaways táwọn èèyàn fẹ́ ṣe fún àwọn èèyàn tẹ́ pé willingly from the bottom of your heart wọ́n fẹ́ ṣe, ṣùgbọ́n àwọn náà wá wò pé rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. oníkálukú wá bẹ̀rẹ̀ sí ní lórí owó mi, lórí sweat mi, lórí akitiyan mi, lórí ìfẹ́ tí mo ní sẹ́lòmíì, fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bí ara rẹ náà ju ara rẹ lọ. oníkálukú bẹ̀rẹ̀ sí ní káwọ́kọ̀ kan dáwọ́ wọn padà sí inú àpò. irú ìkan lára àwọn mọ́mì wa ní courtroom yìí, mọ́mì Ìdùnnú Homes and Properties, ráìsì wọ́n ti já ráìsì, wọ́n ti dì í, wọ́n ti gbogbo èmi ò lọ́wọ́ sí i mọ́. bí nǹkan bá ṣe ní ìyá alájẹ lórúkọ mi, adájọ́ àgbà, mi ìfẹ́ ká máa ráyè fi nǹkan mi kù, mi ò lọ́wọ́ bẹ́ẹ̀ mọ́. ẹ̀wọ̀n àwọn tí ìbàjẹ́ àǹfààní ohun tó fẹ́ há àtọwọ́ tó fẹ́ fún wọn. a mọ àníyàn àwọn pípù yìí, kì í ṣe wípé búburú náà fẹ́ ṣe. ẹ wo principal, ọlá wípé Oríyọmí Hamzat kò kéré nínú ayé, ọlá ẹ̀ òun náà fi pè é lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní àkóso wàhálà kò burú, ẹ máa bọ̀. omi Abọ́sẹ̀dé Táíwò, God bless you ma, àkú àlàjá ọdún. ẹ wá wo ibi tí gbogbo ẹ wá já sí lọ́jọ́ tòní. ẹ wo ibi tí wọ́n ti ṣe kérésì, ẹ wo ibi tí wọ́n ti ṣe ọdún New Year. ìdé èèyàn òòrùn kó má bá ń tà ń rò jẹ́. Ṣèyí Mákindé, gómìnà Ṣèyí Mákindé, máa fẹ́ kẹ́ ẹ ní sùúrù gan sà, Your Excellency ẹ má bínú o. èyí mọ̀ pé kò sí third time mọ́, ṣùgbọ́n bá tó ṣe dáadáa, orúkọ ò ní parẹ́. àní ọba tó tún ṣe tó tún kù díẹ̀ káàtó, orúkọ rẹ̀ ò mà ní parẹ́ bí ò tiẹ̀ sí sáà kẹta mọ́. ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o, ẹ̀yin láyé kan, ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o, ẹ̀yin láyé kan, ẹ ṣe eré. jẹ́ ká ṣe dáadáa o, nítorí òní kan, nítorí ọ̀la ni. kó tó di pé ẹ di gómìnà, ẹnìkan ti di gómìnà, àwọn kan ti di gómìnà, àwọn kan di gómìnà kẹ́ ẹ tó di gómìnà tí wọ́n kọ́kọ́ lo odidi ọdún 8 tí ò ṣẹlẹ̀ rí, tàbí tí gbogbo èèyàn pè ní kò ṣẹlẹ̀ rí. àkànjí ìbẹ̀rù, àkànjí ọmọ ọlọ́dún 8.
ọkọ Fùlọ̀rí Ajímọ̀bí. Excuse me sir, níbo la Ajímọ̀bí wà lónìí? Of blessed memory. Yorùbá máa ń pòwe kan, wọ́n ní àìṣedéédé ara ayé ni mo ń mú ní rántí ará ọ̀run. Excellency sir. Àìṣedéédé ara ayé sà ló máa ń mú ní rántí ará ọ̀run. Ajímọ̀bí ga o. Ẹni àjọ ṣànádà, wọ́n ti kú, wọ́n ti lọ. Ẹni àjọ ṣòní ó lè dọ̀la ká má rí mọ́. A dúpẹ́ o, torí kò gbowó kò gbòbí, kò gba nǹkan kan lọ́wọ́ wa. Kó tó dá wa sí o, kò gba nǹkan lọ́wọ́ wa. Bíbélì sọ pé ó ní ẹ bẹ̀rù ẹni tó lè, ẹ má bẹ̀rù ẹni tó lè para, ẹ bẹ̀rù ẹni tó lè pa ẹ̀mí. Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, bàbá wa Ọlálérè Ọlákùlẹ́yìn, tí wàá máa wò wá ràn ni. Bàbá Ṣèyí Mákindé ẹ dẹ̀lẹ́ o. Ẹ calm down. Bí èèyàn bá ní kéèyàn wo bí ejò bó ṣe gùn tó kó wọn bẹ, èèyàn mọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀. Bá sì mọ́ fìyà Oríyọmí Hamzat jẹ Queen Naomi àti principal. Ẹ rántí wípé Oríyọmí Hamzat nígbà kan wà tẹ́ ò tíì sí lórí àlééfà. Ṣé ẹ rántí àwọn iṣẹ́ náà, àwọn iṣẹ́ kan tí ń jẹ́ fún yín kẹ́ ẹ lè dépò tẹ́ ẹ dé? Olóṣèlú pọ́nbélé ni mí tó di kọ́ grassroots bàbá tó sì jọ yé wa. Ó gbaṣẹ́ yẹn fún PDP against APC kẹ́ ẹ lè débẹ̀. Lóòótọ́ láwọn kankan tẹ́yìn náà ṣe tẹ́ ẹ fi san rẹ̀. Àmọ́ ṣá Yorùbá sọ wípé ìbẹ̀rẹ̀ kò kí ń ṣoníṣẹ́, ẹni tó bá forí tì dópin. Ṣé ẹ rí lóòótọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe assist ẹ̀ nígbà tí iléeṣẹ́ ìjóná gbogbo ìyẹn kò wá mí wípé àwọn daz náà ní wá láti wá máa gbẹ́nu sí máìkì bẹ́ẹ̀ pé àwọn lérò gbà láti campaign àbí contest. Tí nǹkan kan wà tó ṣe tàbí tó sọ lórí ètò nípa ìjọba, bàbá ẹ dáríjì. Because Oríyọmí Hamzat man of the masses ni. Kò gbọ́dọ̀ sọ wípé torí òun fi sọ́dọ̀ yín bàbá kó wá rí àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó kó má sọ ayé apariwo ẹ̀ síta wá ní kò kí ń ṣe a professional journalist. And journalism wà yìí èyí náà mọ̀ pé ó ní bá ṣe máa ṣe. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe bàbá. Gbogbo tó bá ti lè sọ, tó bá lè ṣe tó sọ nípa ìjọba, ẹ mọ̀ wípé ní tó kù díẹ̀ káàtó ló ń fa ìdí àtọ́ka sí, ó ń pàkíyèsí yín sí ni. Ṣé ẹ ráwọn tó ti lọ, àwa bàdílé wọn kẹ́dùn, kì í ṣe kó dùn máwa náà nínú.
nítorí àwa mọ̀ lóòótọ́ wípé ẹni tó kàn ló mọ̀ nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ẹni tó kú ti kú, a ò fẹ́ kó kò pọ̀ sí i. Àwọn àgbàlagbà ló sọ wípé orí bíbẹ́ nǹkan ni oògùn orí fífọ́. Àwọn bàbá wa náà ló sọ wípé ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ tán, àwa sáré ju ọ̀bẹ lẹ̀, ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe. Ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, ó ti wáyé, ṣùgbọ́n kí irú ẹ̀ mọ̀ bá à wáyé mọ́, Your Excellency, òun ló yẹ kí gbogbo ọjọ́ mójútó. Gbogbo ohun tá a bá ń ṣe, ǹjẹ́ a lè máa fira wa sínú pòsíṣọ̀ àwọn wọ̀nyí ṣá? Tá a bá lè máa fi ara wa sínú pòsíṣọ̀ àwọn tó fẹ́ ṣoore, tóore wá ń dibi mọ́ lọ́wọ́ yìí, bóyá a lè máa ní àròjinlẹ̀ dáadáa ju bá a ṣe ń ro èlò. Ìjẹ̀bú rẹ̀, ẹ má bínú sórí Yomi. Tó bá jẹ́ pé alágbára kan ló wá pè yín lórí fóònù tẹ́ ẹ lè sọ nóò sí, Your Excellency, tó wá ń sọ fún yín wípé àní lalala òun gbọ́dọ̀ gbẹ̀san lára ẹ̀kan nínú àwọn èèyàn tó wà níbẹ̀ yẹn, ẹ dákun ẹ sọ fún onítọ̀hún kó jèbù rẹ̀, ẹ bá wa bẹ̀ kó jèbù rẹ̀, kẹ́ ẹ bá wa sọ fún onítọ̀hún wípé ẹnìkan ń bẹ, aláṣẹ kan ń bẹ, ọba kan ń bẹ tó ju gbogbo ẹ̀dá lọ. Ẹ bá wa sọ wípé alágbára kan ń bẹ tó jẹ́ pé agbára rẹ̀ ó ju ti ayé àti ọ̀run lọ. Ẹ jèbù rẹ̀, kò yẹ kọ́rọ̀ ò le tó báyìí. Kò yẹ kọ́rọ̀ yìí kó le tó báyìí. Ṣé bí Yorùbá sọ wípé àdáṣe ní ihun mọ, ìbà ò gbọ́dọ̀ hun mọ ni? Ṣé bí wọ́n wá sí ọ̀dọ̀ Commissioner for Women Affairs Ọ̀yọ́ State? Àwọn náà ìbéèrè wo làwọn náà béèrè? Àwọn náà sọ pé àwọn máa wà ń bẹ̀, táìmù tán máa dé wọ́n ti jọ sọ. Àwọn náà ò sọ wípé báyìí káwọ̀ òdìbílẹ̀ bá lò ọ̀hún lẹ̀ bá bọ́ sí. Jẹ́rìí pàṣẹṣe ò lọ́gà. Kábíyèsí, àbúrò Olúbàdàn, àwa ń bẹ̀ yín ni kẹ́ bá wa bẹ̀ gómìnà Ṣèyí Mákindé. Ṣé ẹ rí, èmi mọ̀ pé bó pẹ́ bóyá ọba kan máa dé tí ò ní mọ Joseph mọ́. Kábíyèsí, àwa ń bẹ̀ yín ni gẹ́gẹ́ bí ipò tọ́nà fi yín sí nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí. Ipò yìí ò sì wà pàmánẹ́ǹtì. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìjọba kan ló lu ọwọ́ agbára tó wà ní ìjọba tí wọ́n rán ọmọ tó jí adìyẹ olówó òkèrè tí wọ́n rán lọ sẹ́wọ̀n ọdún 14. Lọ́jọ́ tòní, a ò ní gbàgbé ìjọba yẹn, bẹ́ẹ̀ la sì ní gbàgbé ìjọba tó wà lóde tí ó ṣe ìdásílẹ̀ fún olówó òkèrè tí wọ́n ní kí wọ́n lọ yẹgi fún nítorí kó jáde yẹ. Láyé ìjọba kan ni wọ́n dájọ́ ọ̀nà fún, wọ́n rán lẹ́wọ̀n. Ìjọba táyé wá ń gbóríyìn fún lónìí tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yìí, òun náà ni ìjọba tó dá sílẹ̀, tó ṣe ìtúsílẹ̀ fún, tó lo veto pé adìyẹ irọ́ o, ẹ wá fẹ́ yẹgi fún rárá, ó ṣọdún ó ṣe Christmas ilé yìí ó jẹ.
ìjọba méjèèjì là ní gbàgbé. Kábíyèsí ẹ bá wa dá sí, ẹ bá wa dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Bàbá wa onírìṣà, Ọ̀jájá, bàbá wa ẹni ìtàn Adéyẹyè, kábíyèsí o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Mo ní mo súnmọ́ bá níwọ̀n bàtà ẹsẹ̀ ẹgbẹ̀je, mo rìn jìnnà sọ́ba níwọ̀n bàtà ẹsẹ̀ ẹgbẹ̀fà. Àrọ́bà fi ṣóhun lọ bá ń pa. Kábíyèsí, àwọn ò tó gbójú sí eyín torí wọn ò lówó ẹbọ lé. Ẹ má wò wá ràn. A lot of things là ń gbọ́. Àwọn kan tiẹ̀ sọ débi wípé Adédoyin tí ó gba kéèsì ẹjọ́ kìíní àná, àwa náà dẹ̀ sọ fún ọ pé kéèsì Adédoyin yẹn kéèsì gbogbo àgbáyé ni. Ó gba ìdájọ́ yẹn fún gbogbo ọmọ mẹ̀kúnnù ni. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá, ẹ mọ́mọ́ wò wá rùn. Ọjà tọmọ bá wọ̀ ó ti kúrò lóko. Ọjà tọmọ bá ti wọ̀ bàbá ó ti kúrò pé ta nù. Kábíyèsí sà, tàdé iná ní kẹjẹ ká wọ̀. Ẹ dákun nítorí tọlọ́run. Please help us to do the needful, sir. Ẹ má jẹ́ kí olóore kó kú sípò ìkà. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín nítorí tọlọ́run. Mo bẹ̀ yín nítorí tọlọ́run. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Ẹ̀yin ọba Àkúrẹ́. Ẹ má wò wá ràn. Àìṣìdá. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe ọba ilẹ̀ Yorùbá gan lẹ́nu ẹ̀ tẹ́ bá wà, tẹ́ bá ti ń gbọ́rọ̀ yìí ní Nàìjíríà, ẹ̀yin ọlọ́lá, ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, ẹ bá wa dá sí. Tó bá jẹ́ pé àwọn kan wà tó ń pẹ́sì bọ́tì yẹn, torí gbà mí máa wá ibi tí èèyàn bá fojú sí ọ̀nà lè má gbàbẹ̀ lọ. Ó lè má ṣe nítorí tó wà láàárín òun àti gómìnà. Ó lè ṣe páwọn kan ló ń pẹ́sì bọ́tì tó jẹ́ fẹ́ fìyà jẹ. Ó lè jẹ́ pé Naomi náà fẹ́ fìyà jẹ. Bóyá ọmọ iléèwé principal kan tí tó ti jẹ́ principal lé lórí, bóyá ò ní principal ṣẹ̀ tí ló ń bí. Student principal kan ló ní òkè ìwọ principal ó ti kó sí mi lọ́wọ́. Ṣùgbọ́n àdúrà mi ni wípé gbogbo alágbára ayé tó ń nawọ́ agbára láti fi ìyà jẹ Oríyọmí Hamzat, Queen Naomi àti principal, kí Ọlọ́run kó gé ọwọ́ náà dànù. Mo rántí ọjọ́ kìíní àná tí pírẹsidẹ́ǹtì mínísítà Nàìjíríà Sani Abacha tó gbìmọ̀ràn tó pète gbìmọ̀ràn wípé ẹgbẹ́ fọ́ọ̀mù Ọbásanjọ́ wá
ọ̀la ni mo máa sign warrant, máa sign death warrant ó ti wà lórí tébù ẹ̀. tó ń bá débi iṣẹ́ lọ́jọ́ Monday the first thing ẹ fi ẹ jẹ́ kí ẹ ṣáàjẹ́ ń lọ léná the first thing tí máa kọ́ sign lọ́jọ́ Monday tó máa kọ́kọ́ sign lọ́jọ́ Monday ó ní death warrant ti Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ ó lò máa sign ẹ̀. ibi tí Ọlọ́run ọba mi ní agbára dé tó bá lóun bá dé ta ló lè yẹ̀ wò pé kò dé. Abacha ò di Monday kó padà wọ ọ́fíìsì yẹn débi pé ó máa sign. ó ní lónìí lẹ̀mí ò jáde lára rẹ̀. àfi kọrin yẹn gbà pé alágbára lọ́lọ́run mi alágbára ní Jésù mi ọba tó.